الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. وكيف أقوى بسيلي جوكو وستالوني فقه المعاملات المالية إتي أفي ما تسواجني به ونقبع إنتي ممكنني الأجرة الأفي منو بالوني إن شاء الله. afẹ́ mẹ́nu bà abala kan nínú ọ̀rọ̀ tó jẹ mọ́ owó ọ̀yà tí èèyàn máa gbà tí èèyàn bá yàn sí iṣẹ́. A ti mọ̀ pé nínú ṣẹ̀ríà Islam tó di pé èèyàn ra nǹkan àbí èèyàn bá yàn sí iṣẹ́ kan, wọ́n ti mọ iṣẹ́ tí tá a fẹ́ rà àti iṣẹ́ tá a fẹ́ bá yàn sí àti tí ó jẹ owó fún nǹkan yìí. Láti ọ̀pẹ́ lè bẹ́nu wọ́n jẹ́ wọ́n ti ń bẹ fún nǹkan yìí. Ṣùgbọ́n wọ́n máa ṣẹlẹ̀ yìí pé ẹni tá a gbà síṣẹ́ tá ní kó wá bá wa ṣe iṣẹ́ kan, ọmọ ṣe àjọ ní ìfẹnukò lórí owó kan pé nítorí fẹ́ bá mi ṣe yìí o, owó rẹ̀ ní tó wá ti parí rẹ̀ o. Ṣùgbọ́n nígbà tẹ́ni yìí bá wá parí iṣẹ́ ìtàn, ìtọ́lẹ́tọ̀ sí àti mọ̀ pé ìta àfẹnukò sí ni pé yóò gba owó báyìí kó sì gba owó rẹ̀ ọ̀tán. Tó gba owó rẹ̀ ó ti parí, kò sí wàhálà ńlẹ̀. Àwọn bí wàhálà máa wà ní wípé yóò parí iṣẹ́ ìtàn, owó tó wá lẹ́tọ̀ sí kò wá nígbà pé yóò wá di pé mùsàwọ́mù mi ó sì bẹ̀rẹ̀ á sì tán máa ń ná pé owó tó wá lọ́gbà ní ìsinmi nísìnyí jẹ́ kí n fọ́ yẹ báyìí. Ṣé ẹni tí a gbà síṣẹ́ tó ti ṣe ń tá a jọ ní agreement lé lórí, ṣé a tó lè máa ná owó tí a láàfún lẹ́yìn bí nígbà tá a bá parí sí náà bí? Lè ní ọ̀rọ̀ wa ní alẹ́ òní. Ìdáhùn ilé ọmọ ìyá mi kọ́lọ̀ kan sẹ́yìn lẹ́sàn rẹ̀ ni pé Al-Qur'an sọ fún wa wípé awfu bil uqud. Ọ̀ranyàn ni fún yín kí ẹ máa ṣe àmúṣẹ tí ó bá jẹ́ pé ń lè fẹnukò sí níbi ọ̀rọ̀ òwò tẹ́ ẹ bá jọ ṣe. Ọ̀ranyàn ni kí ẹ mú agreement yín ṣẹ. Ohun tó bá jẹ́ pé gbogbo condition tí ẹ bá mẹ́nu bà tí ó bí ń bẹ́nu agreement tẹ́ gbé kalẹ̀ láàrin ara yín pẹ̀lú ẹnìkan, awfu bil uqud. Dandan ni kí mùsùlùmí kó wọ́n láti máa pé àwọn nǹkan yìí tó di pé ẹ̀yìn pé ẹ̀ṣẹ̀ ní bẹ́ẹ̀ fún yàn. Ẹ̀tọ́ yẹn tá a ní yọ̀bọ̀ wá sí iṣẹ́ kan tó ti ṣe ó ti parí ní tá a fẹ́ kó bá ní ṣe. In tí ń retí lọ́dọ̀ tàwọn yìí sí ni pé owó iṣẹ́ rẹ̀. Ó ti jẹ́ pé tí èèyàn bá lọ ra ọjà tí wọ́n fún èèyàn ní ọjà tí èèyàn rà, wọ́n tí èèyàn bá ti jọ náà tí ìnà bá wọ̀ ní yóò tó pé ẹ bá mú ti rà. Tí ìnà bá ti wọ̀ èèyàn ní rà, wọ́n tó ti wá gbà tó ti rà ó tó wá ń ṣe lọ náà. Sọ̀rọ̀ nǹkan pé èèyàn lọ ra aṣọ ní ọjà, ẹjọ́ ń parí owó pé báyìí ni owó aṣọ jẹ́ o, ọ̀ràn aṣọ wọ aṣọ ó tá ń lọ ná owó aṣọ padà pé ṣé ìgbà yìí báyìí a rí pé kí ní báyìí kò bá làákàrí gan mu. Ó jẹ́ pé tí ẹ bá gba ẹnìkan síṣẹ́ ní kọ́ bó ṣe iṣẹ́ kan, ní tí ẹ bá jọ ní ìfẹnukò lé lórí, òun ni ó gbọ́dọ̀ fún tó bá parí iṣẹ́ yìí. Kí èèyàn máa dín owó iṣẹ́ kù lẹ́yìn ìgbà tó bá ti parí iṣẹ́ tán, eré kò bá ojú mu. Ó sì wà nù yapa tí irú ẹni bẹ́ẹ̀ yapa sí ọ̀rọ̀ Ọlọ́run Subhanahu wa ta'ala tí ó sọ pé dandan ni kí ẹ máa ṣe àmúṣẹ ní tí ẹ bá jọ ní ìfẹnukò lórí rẹ̀ níbi ìtọ́jọmọ́rò. Ọlọ́run yóò ṣe àánú ẹnìkọ̀ọ̀kan wa. Allahumma salli ala Muhammad wa sallim.